بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. gbogbo àwa alálùbáríkà èèyàn àwọn olóríire tá a wà níkàlẹ̀ yẹn ní sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. olórí burúkú kò lè yẹ ọ̀rẹ́ fún olóríire. bàbá àgbà inú rídọ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdán ẹ̀sán rìsọ́ọ̀tì àwọn ẹni ọlọ́run. èyí tó dá mi lójú pé ẹnìkan ò ní wábí lálẹ́ yìí àfikún náà jẹ́ ní ìyọnu tó bá gbà pé bẹ́ẹ̀ ni yorùbá ànábọ̀wá Muhammad. صلى الله عليه وسلم. iná àpẹẹrẹ tá a fi mọ̀ pé bàbá wa inú rídọ̀ ẹni àlùbáríkà ni gbogbo ẹni tó banújẹ́ wá bí wà rẹ́rìn bó fẹ́ rẹ́rìn bó kú tàfà tó mi mẹ́mórì káàdì yìí. Masha Allah. ẹ dákun ẹ má jẹ́ n gbèsè ọ̀rọ̀ mi o máa yà tètè máa sá lọ oko afọ́. tó bá ti pé lóòótọ́ lẹ wà níbí pẹ̀lú mi ẹ sì kíbò sí ọlọ́run kí ni ọlọ́run ó dùn pé Allahu akbar. Allahu akbar kabira. bàbá wa inú rídọ̀ omi ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni àtọ̀ ìmọ́lẹ̀ iṣẹ́ ìmọ́lẹ̀ náà ni ó máa ṣe kí ló dé tá àti ẹ̀ fi rí yín pẹ̀lú àwọn olórí burúkú a sì lè rí yín pẹ̀lú àwọn olórí burúkú èèyàn kò tiẹ̀ sáyè kò sì ní sáyè. bàbá wa inú rídọ̀ walal akhiratu khairul laka minal ula. Àmín. gbogbo èèyàn alálùbáríkà bá mi ṣe amínà. Àmín ya Allah. mo kí bàbá wa àgbà Sheikh Abdulqadir bàbá Sigini. أدام الله حياتكم. mo kí àdìó àgbáyé Sheikh wa bàbá Mbariga Murtada. أدام الله حياتكم. mo kí gbogbo ẹ̀yin mayamaya Sheikh Ismail látòkò afọ musayafi. أدام الله حياتكم. gbogbo àwọn tí wọ́n ti lọ bàbá oníyanjú ọlọ́mùbá sàlékù kẹ́ wọn. سلام على المدين من علمائنا. bàbá wa gbà Sheikh wa Murtada tí wọ́n ti lọ olùwàmọ́sàbà sàlékù kẹ́ wọn. سلام على المدين من علمائنا. mo kí bàbá wa Saiful Qadiriyya bàbá wa authentic Sheikh Muhammadu Isa Salati. أدام الله حياتكم. èyí náà ṣàfihàn ó ti sàmì pẹ́ ní ìkẹ́nibà àwọn tá a fẹ́ ṣàdúrà fún. سلام على المدين من علمائنا. tó bá ṣe pé lóòótọ́ Al-Qur'ani sọ pé wa taqallubuka fi sajidina gbogbo àwọn ẹni àná tí wọ́n forí kanlẹ̀ fọ́lọ́run kí wọ́n tó lọ ìpadà wọn orí sajidina náà wọ́n máa wà. وتقلبك في الساجدين. ìgbà tọ́lọ́run ti lè sọ fún fìrì àwọn náà pé wa taqallubuka fil kafirina ajásí gbogbo àwọn ìka èèyàn tí wọ́n bá máa padà wá fil kafirina náà ni. ọlọ́run wo àfẹnibẹ̀ ọ́ الله. nítorí pé àdúrà tàná ní túmọ̀ tèní gbogbo àwọn tí wọ́n ti lọ tí bàbá wa gbà Sheikh wa Musa Ainu Ridọ tí wọ́n ní ká ṣàdúrà fún bẹ̀rẹ̀ mo kí bàbá wa Saiful Qadiriyya أدام الله حياتكم. bẹ̀rẹ̀ látòrí bàbá wa gbà Sheikh wa Muhammad Murtada Akanbi Salahuddin رحمه الله أفاقبا. تعالى. àfọwọ́ba gbogbo yàrá رحمه الله تعالى. àti màmá wa Alhaja wa Zulfa àmọ́ pé títí láyọ̀ رحمة الله عليها. a ṣiṣẹ́ náà ní kọ́mọ́nkóbó bàbá ti ṣe tara wàràǹṣeṣà wọnú ọ̀rọ̀ nítorí bàbá wa ọ̀tẹ́ tí wọ́n wọlé ajásípọ̀ lọ́hún ti bá wa kán mọ́ sí àdúrà tá a fẹ́ ṣe kún yìí tí bàbá wa inú rìdọ́ ń ṣe ما شاء الله. àfànàbì bẹ́ẹ̀ lọ́hún الله. ẹ̀ sì yòǹbó ànábọ̀wá Muhammad صلى الله عليه وسلم. títóbi ànábì àti bàbàrà ànábì àti kàkà ànábì صلى الله عليه وسلم. tó jásí pé mímu rẹ̀ wọ́n lòun lórí wa hẹ́ò rẹ̀ wọ́n lòun ní ẹ̀gbẹ́ wa wọ́n ní mímu níkùn wa wọ́n ní dáàlì lẹ́sẹ̀ wa méjèèjì tí mo ṣe gbọ́ lọ́dọ̀ bàbá wa Sigini. محمد 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 محمد
bàbá wa sí kíni mo tún gbọ́ ọlọ́dọ̀ yín pé sọ pé mímu muhammadu àti hẹ́wù àti mímu àti dáàlì ẹ̀ wọ́n ní mímu àkọ́kọ́ nígbà tá à ń bẹ nínú oyún wọ́n ní hẹ́wù ní hayatu náà tá à ń lò lọ́wọ́ yìí wọ́n ní mímu nígbà tá a bá kú wọ́n ní dáàlì ní tọ̀ríkù náà ilà àlìjánà àwọn tí ó wọ̀ ná ànábì náà ni wọ́n sẹ̀ wọ́n bá ná fún yàn ní sálíbù wọ́n ní muhammad ni wọ́n yọ lára rẹ̀ torí àdàdí sálíbù ní 92 muhammadu náà 92. bẹ́ẹ̀ni. bàbá wa tí wọ́n ti lọ bàbá wa ainu rido àgbà. rahimahullahu ta'ala. bàbá wa ṣe murtada. rahimahullah. mo kí àlámú. ọlọ́run o wọ́n la gbọ́dọ̀ mẹ́ta tá a fẹ́ wí Olúwa mọ́sá bá sàlékún kẹ́ wọn. amiina. báàbò kún ìkẹ́ wọn. àmín. eléyìí fi hàn pé nù kẹ́ ni wọ́n wà bí ẹ bá ṣe pa àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n tó ń kọ̀ntínú iṣẹ́ lọ tí wọ́n ń gba mọ́dàtì tí wọ́n ń credit account wọn always. masha Allah. ẹlòmíì ó lọ amẹ́ríkà bàbá yẹn náà lọ ṣe khidmani ṣe tẹ̀síbà. بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا استغفر الله الله استغفر الله استغفر الله الله استغفر الله الله استغفر الله ان الله كان غفور رحيم فروح وريحان وجنات النعيم 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 يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. روح الشيخ مرتدى في عيشة راضية في جنة خالية كتوفها دانية في عيشة راضية في جنة عالية كتوفها دانية. روح أمنا زلفى في عيشة راضية في جنة عالية كتوفها دانية. في عيشة راضية في جنة عالية كتوفها دانية. أرواح أمواتنا في عيشة راضية في جنة عالية كتوفها دانية. في عيشة راضية في جنة عالية كتوفها دانية. بما غفر لي ربي وجعلني من المكرمين. 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 يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي ló ń ka gbogbo yé wa yìí bisimilayi mẹ́ta kúlú wàláwù mẹ́ta olúwa mọ́sàbá fi sàlékún kẹ́ wọn. àmín. bisimilayi rahman rahim. kúlú wàláwù ahad. allahu samad. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bisimilayi rahman rahim. kúlú wàláwù ahad. allahu samad. lam yalid walam yulad. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أيونيل الله يرحمهم الله يكرمهم الله يبعثهم في أحسن صور. الله يرحمهم. báwa kẹ́ wọn bàbá wa ṣèkò wa Murtada àti mama wa Zulfa. في أحسن صور. الله يرحمهم الله يكرمهم الله يبعثهم في أحسن صور. الله يرحمهم الله يكرمهم الله يبعثهم في أحسن الصور. الله يرحمهم الله يكرمهم الله يبعثهم في أحسن صور. الله يرحمهم bàbá mama wa Zulfa àti bàbá wa Sheikh wa Murtada. الله يبعثهم في
sẹ́ni sùwẹ̀rì. kẹ́ màmá fún wa olúwa kẹ́ màmá fún wa. bàbá olúwa. kẹ́ bàbá fún wa olúwa kẹ́ bàbá fún wa. fi wọ́n sálìjánà kẹ́ bàbá fún wa. bá wa kẹ́ wọn. kẹ́ màmá fún wa. bàbá wa Ṣẹ́kù wa Mùsá wọ́n ní ká ṣàdúrà fáwọn tó ti lọ. ọlọ́run àwọn ilé ìfìrí báyìí. olúwa kẹ́ bàbá fún wa. bá a sàlékún kẹ́ wọn ọlọ́run. Allah kẹ́ màmá fún wa bá wa kẹ́ wọn ò kẹ́ màmá fún wa. màmá wa Sílífà kẹ́ màmá fún wa bá wa kẹ́ wọn kẹ́ màmá fún wa. màmá sàlìjánà kẹ́ màmá fún wa. kẹ́ màmá fún wa. subhanaka Allahumma ya man asara al-jamila وسطر القبيحة ولم يأخذ بالجليلة ولم يهتك سترة ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع المغفرات ويا باسط اليدين برحمتك ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا مكل الاثارات ويا مبتدئ بالنعم قبل استحقاقها يا رب ويا سيدي ويا مولاي ويا غاية ركبة أسألك لا تلقتني بلا دنيا ولا بها وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ẹ dálùdúró àti bàbá wa kí lọ́mọdé mọ̀ ọmọdé mọ̀ mẹ́wàá ọlọ́run jẹ́ mi yóò fún wa o ọlọ́run àti tóbi alukurahan wọ́n bá wa ṣàdúrà fáwọn òkú wa tán wà lọ́hùn-ún ìwọ náà ṣàánú bàbá ṣàánú ìyá tó bí ẹ̀